ẹ̀yin ará mi tẹ̀lé ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Èyí là ń pè ní igbá tí wọ́n bá ń jẹ́ ó yọ pé igbá wo ọjà wo lọ, igbá tí wọ́n ń sọ lórúkọ wo ọjà wo lọ lélẹ̀ o. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìwúlò rẹ̀. Kí ló wúlò fún? Ó wúlò fún obìnrin tí ọkọ rẹ̀ ń bá tí wọ́n jọ ní ìbálòpọ̀ tí wá ń so. Obìnrin tí ń bá sùn tí ń so ọ̀gbọ́ ní tí ó bì ní bìun. Kí ni ìwòsàn rẹ̀? Obìnrin tí ń yaṣó, kí ni ìwòsàn tó wúlò fún? Ẹ lọ bá mi wá igbá báyìí, igbá tútù báyìí. Ẹ wá kó gbogbo ẹ̀gúsí inú rẹ̀. Ẹ kó pò. Ẹ wá gbé igbá yìí kalẹ̀ kó wípé bí ọjọ́ bí ọ̀sẹ̀ kan yóò ti máa dry díẹ̀díẹ̀. Ẹ̀gúsí tẹ́ kó sínú rẹ̀ ẹ bá mi sá. Ẹ wá lọ ẹ̀gúsí yìí. Ẹ lọ pẹ̀lú kóró ẹ̀gúsí inú àgbálùmọ̀. Ẹ lọ méjèèjì papọ̀. Tẹ́ bá ti wá lọ méjèèjì papọ̀. Kónítọ̀hún wá lọ ra ẹ̀wà tútù. Kó wá ẹ̀wà tútù ẹni ìbáà sí agolo kan ìbáà gbogbo ẹ̀ kó wá fi igbá yìí kó wá fi gbé kaná lórí iná kó fi sè é kó wá kó ẹ̀wà náà jẹ pẹ̀lú tó lọ yìí tó di powder yìí kó kó jẹ pẹ̀lú ògo Ọlọ́run iṣó ni ó stop bó ṣe jẹ́ nù ẹ̀yọ́ bó ṣe jẹ́ nù the more you share the more you gain. Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa igbá tútù. Kí ni tó wúlò fún? Eléyìí là ń pè ní igbá. Tó bá rí igi ló so igbá yìí, tó bá rí igi ìsogbá ni wọ́n ń pè. Kí ni tí igi igbá yìí wúlò fún? Ó wúlò fún ẹni tó bá ní àìsàn ojú. Ó wúlò fún ẹni tó bá ní fatty liver, tí wọ́n bá ló ní fatty liver. Ó wúlò fún ẹni tó bá ní àìsàn cancer. Ó wúlò fún ẹni tó bá ní àìsàn infection. Báwo la ti lò? Ó tún ń ṣiṣẹ́ fún ẹni tó bá ní àìsàn arúmọléegun àbí àwọ̀ká. Àmọ́ wọ́n sọ díẹ̀ ń bẹ̀. Pàdé mi lórí YouTube Àṣírí Ọjọ́ Ìbí Solution TV. Àkọ́kọ́ mo fẹ́ sọ̀rọ̀ bá ti lò fún ẹni tó bá ní àìsàn ojú. Ẹ bá mi wọ ẹ̀gúsí inú igbá yìí. Tẹ́ bá ti wọ ẹ̀gúsí inú rẹ̀, ẹ lọ̀. Tẹ́ bá ti lọ̀, ẹ wá fún omi inú rẹ̀. Omi inú rẹ̀ omi tẹ́ ẹ fún jáde níbẹ̀ ń kó ń tọ̀ mọ́ mu síbì kan pẹ̀lú oyin lójúmọ́ yóò máa fọ inú san ojú ni. Ẹlẹ́ẹ̀kejì bóun náà ti ń lò fẹ́ni tó bá ní fatty liver. Ẹni ká bá mi mú igbá yìí, ẹ fọ́ igbá yìí, ẹ kó ẹ̀gúsí inú rẹ̀, ẹ wá gún pẹ̀lú ẹ̀gúsí àti èpo ẹ̀yìn rẹ̀. Tẹ́ bá ti gún, omi tẹ́ bá fún jáde ńbẹ̀, ẹ wá lọ wá oyin gidi. Tẹ́ bá ti wá oyin gidi, lẹ́yìn ìgbà náà ẹ bá mi wá orógbó. Ẹ wá gún orógbó ni ẹ fún omi rẹ̀ náà pẹ̀lú ẹ̀. Kẹ́ wá mix omi mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Orógbó ni ò níye pẹ̀lú ògo Ọlọ́run inshallah tó bá ti ń lò abẹ́ sí ni máa reduce tí ó fi balance. Ẹlẹ́ẹ̀kẹta ẹni tó bá ní infection àbí ẹni tó bá ní ẹni sọ̀rọ̀ lórí ẹni tó bá ní arúmọléegun. Ẹni tó bá ní àìsàn arúmọléegun, ẹni kó bá mi mú ẹ̀gúsí inú rẹ̀ kó lọ̀ kó sọ di powder. Ẹ̀gúsí tó wá jáde inú rẹ̀ kó wá lọ mú kóró àgbálùmọ̀ kó fi yọ ẹ̀gúsí inú rẹ̀ ó di méjì. Kó wá mú ẹ̀gúsí tá ń jẹ gangan, ẹ̀gúsí tá ń jẹ tẹ́ fi mọ́ jàmàlà tẹ́ fi jẹ ewédú yẹn. Ẹ wá yọ ẹ̀gúsí inú rẹ̀ náà, ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Kájú àpò lọ papọ̀ ẹ̀pọ̀ mọ́ òòrí. Ẹni ibi tó bá ti ń ro ọ́ lára bí ó bá ní àwọ̀ká kan ń dọ̀ láàmú fi wọ́ pẹ̀lú ògo Ọlọ́run inshallah yóò lọ. Kódà kí iṣan máa ròyàn, kí jẹ́ǹjẹ̀ǹ wọ́n máa ń pè ní pajápajá kó máa gbé èèyàn lẹ́sẹ̀ ẹ̀yọ́ jẹ̀jẹ̀ láwọn pẹ̀lú ọ̀fà ni wọ́n bínú. Yóò pẹ̀lú ògo Ọlọ́run yóò lọ yányán. Wọ́n á fẹ́ sọ̀rọ̀ lẹ́ni tó bá fẹ́ lò fún ẹni tó bá tún fẹ́ lò fún bóyá bí infection. Ẹni tó bá ní infection àbò ní ìdọ̀tí kan nínú ara tó bá wò pé àìsàn wo ní dàrú náà mú nínú ara yìí, ẹni kó lọ síbi igbá yìí, yóò pa èpo igbá yìí, èpo igi rẹ̀ yìí yóò bá ti pa èpo igi rẹ̀ yìí kó wá já ewé rẹ̀ kó wá sè àti epo àti igi rẹ̀ kó sè papọ̀. Kẹ́ni náà kó máa mú, ó máa dààmú lásán, kó máa mú ní gbígbóná ni o, kó máa mú ní gbígbóná ni. Tó bá lè fi ewé bombomu sí, ewé bomubomu ó dáa púpọ̀. Tó bá lè fi ewé bomubomu sí kó fi sè pọ̀. The more you share the more you gain. Nọ́mbà mi yìí padà 07033449598. Bá mi subscribe sórí YouTube mi Àṣírí Ọjọ́ Ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ìwúlò igbá tútù. The more you share the more you gain.